Oh yeah now, head up please back again. Oke-Onigbin na small London, yeah, we don dey elevate. Oh la la! Ojúde Ọba Oke-Onigbin ti ń wáyé lọ́dọọdún tọdún ìtújẹun sókè yàtọ̀. Láti Iléyá kọ̀lá títí dọjọ́ kejì Iléyá nílùú Oke-Onigbin á fi kùrírí kùràrà dòyún gba yàtọ̀. Lára ọ̀kan òjọ̀kan ètò tá a wáyé nídíje soccer football marathon table tennis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Side attraction ni Ojúde Ọba Oke-Onigbin beauty pageant 2024. Omidan Ojúde Ọba Oke-Onigbin tó gá yàtà. Oríkì agboolé onílù tó mọ̀ ọ́n lù jù best drummer. Aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ kejì Iléyá ni grand finale. Nígbà tí tẹlifíṣàn á wà níkàlẹ̀ láti cover gbogbo ètò. Lára pabambari àwọn ètò tá a wáyé òní fúnni lámì ẹ̀yẹ fójúde ọba 2024. Alhaji Rafiu Gbenga Ìṣọ̀lá ńlá lága. Host father of the day and event ni High Chief Alhaji Suleiman Ọmọtọ́ṣọ́ CEO Motocash Enterprises and Ọmọ Àró Farms. Eminent father of the day ni Chief Raji Adesina. Dynamic mother of the day ni Honourable Adeyemi Adejoke Mistura. Barrister Kamaldeen Muhammed Yusuf ni protocol director Ojúde Ọba Oke-Onigbin 2024. Ètò gbogbo lábẹ́ tàṣẹ ti yọ̀ǹda àti kópa Oke-Onigbin Youth Association President Alhaji Abdulfatai Ọlábàmírẹ. Níkàlẹ̀ Onígbin Ọba in Council. Lábẹ́ àkóso jìgbìnìbí àti àkún. His Royal Majesty Ọba Kamaldeen Tayo Salawudeen Abegun II Onígbin Oke-Onigbin. Lára wọ́dís ni Dikin Samuel Tọ́ba Títílóye. Alhaja Khadijat Azeez. High Chief Ọlárẹ̀wájú Oyinlóye Gbádéyan. Baálé Òmùyé of Oke-Onigbin land. Alhaja Munirat Adéyẹmí. Mr Olúmídé Ìbílóye. Alhaja Amdalat Yusuf. Madam Abọ́sẹ̀dé Ọláṣẹ́yìndé Iléepo Pupa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn amúlùdùn tá a máa gbà sí wa lára ni DJ Focus. Fasiliski. Àjọbíewé. Ìmísí eléwì. Níyì bàbá Ìgbóhùn and many more. Ankara 4,500 ní gate pass. Ankara fáwọn tó wà ńlọrin àtàgbègbè wà lọ́dọ̀ Mr Owólára ń fẹ́. Prince Ọláyínká. And Alhaji Ọmọwùmí Ibrahim Taiwo. Káwọn tòkè-Onígbin kàn sí Alampo. Wàsíù Adéníyì. Àtẹlẹwẹdù. Káwọn tèkó kàn sí Ọ̀túnba Akeem Rànmílọ́wọ́. Alhaja Latifat Rànmílọ́wọ́. Miss Sherifat. Àtàjíbáyé Lukman Ọlámi. Ẹni bá ń fẹ́ VIP chairs fáwọn àlejò ẹ̀ kó pe Mr Ṣùpọ̀ Ẹdófúnkẹ́ àti Mr Ọmọ́táyọ̀ Oyèlọ́wọ́. sórí 08032 342 828 tàbí 081 630 50420. Ẹ pa alámòjútó ètò gbogbo social director Toyib Smith Oyinlóye sórí 0802 226 7612 tàbí alága ikọ̀ olùpolongo chairman media team and general PRO Ajíbáyé Lukman Ọlámi sórí 0803 047 9342. Ojúde Ọba Oke-Onigbin 2024 máa dùn yàtọ̀ gbá yágíyágí lọ́pẹ́ nínú tayọ. Àjọ máa wà níbẹ̀ ni o.